mo kí ládéládé mo kí fún gbogbo orí adé ilẹ̀ ó tùfẹ̀ mo kí ẹ̀yin kó lè dáa ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú ẹ̀yin bàbá tẹ́ ń pè lọ́tùn lósì pé kí áwọ̀ yìí kó lọlẹ̀ a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ibi tí a ní kí a gbin obì sí obì ti lálẹ́ o bàbá wa Akeem Ọwọ́adé Aláàfin tìlú Ọ̀yọ́ kábíyèsí o bákan náà bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jájá kábíyèsí o mo kí gbogbo yín àti bàbá àwọn kábíyèsí wa ní ìlú Ìsẹ́yìn Ògbómọ̀ṣọ́ Aláké Ọ̀fẹ̀gbá mo kí gbogbo yín pátápátá bàbá wa Aláàfin Ọ̀yọ́ ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ń lọ wọ́n ti jáde síta wọ́n ti sọ̀rọ̀ òun la mú wá kí ẹ wá gbọ́ wọ́n ní láàárín àwọn àti Ọọ̀ni pé kò sí ìjà o pé kò sí wàhálà nǹkan tá a fẹ́ gbọ́ náà lélẹ́yìí kí ẹ dẹ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀ láti inú yín nǹkan tí àwa ọmọ yín tá à ń fẹ́ ni ìrẹ́pọ̀ là ń fẹ́ gbogbo bó ṣe ń lọ inú wa ò dùn sí i mo sì sọ lánàá the only solution tó lè gbà wá nínú gbogbo wàhálà tá a wà ní pé kí ìrẹ́pọ̀ wà ẹ̀yin ọba the supreme ẹ̀yin ọba méjèèjì yìí ẹ gbọ́dọ̀ ní ìrẹ́pọ̀ tó dán mọ́ tẹ́ bá wọnú ìyẹ̀wù tó kù ẹ̀yin méjèèjì ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe bára yín sọ̀rọ̀ níbi tí ò sí ẹnì kọ̀ọ̀kan níbi tí ò sí ẹnì kọ̀ọ̀kan and again bàbá wa Akeem Ọwọ́adé Aláàfin ẹ gbọ́dọ̀ bá àwọn bí ààrẹ Àmọ̀rúfù ẹ gbọ́dọ̀ bá wọn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ń lọ yìí bẹ́ẹ̀ ni bákan náà ni bàbá ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ nǹkan tí bàbá wa sọ. sọ̀rọ̀ kan wọ́n ní àwọn áwọ̀ tó wà láàrin èmi àti kábíyèsí Ọọ̀ni èmi wá ń sọ fún yín lẹ́yìn pé kò sí nǹkan kan o. àwọn agbóyìísọ yìí àwọn ni wọ́n ń dá rúgúdù sílẹ̀ bó ti jẹ́ pé à ń gbọ́ ni lọ́tún lósì àwọn kan náà wà tó jẹ́ pé àwọn blọ́gàsì owó oṣù ni wọ́n san fún wọn wọ́n máa bú wa lọ́tún tó máa bú wa lósì ṣùgbọ́n ọlọ́run ó gbójú wọn jáde láìpẹ́ àwọn alálẹ̀ àwọn tó tẹ̀ ló Ọ̀yọ́ tó àwọn tó tẹ ilẹ̀ Yorùbá dún náà ọlọ́run fojú wọn mo dúpẹ́ gidi gan ni kò síjà láàrin wa o tí àgbà míì wà tó jẹ́ pé àwọn kan lè ṣẹlẹ̀ èèyàn lè fẹ́ fèsì ìfèsì téèyàn wá lè sọ ó wá lè rí bákan lára àwọn kan ó lè rí bákan láwọn ara àwọn mìíràn ṣùgbọ́n èyí fi ń dá yín lójú wípé kò sí aáwọ̀ kan láàrin wa à ń ṣe dáadáa síra wa ẹ jọ̀wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà náà lórí ayélujára mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run lórí ààbò ìlú. fún àwọn ọ̀rọ̀ tí ẹ sọ àwọn ọ̀rọ̀ oníyebíye tí ẹ sọ gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ lọ àwọn ọba wa wọ́n gbọ́dọ̀ bá àwọn bloggers kọ̀ọ̀kan sọ̀rọ̀ àwọn tó ń fa gbogbo kíní wọn tó ń fẹ́ lójú wọ́n gbọ́dọ̀ bá wọn sọ̀rọ̀ mo dá orúkọ ààrẹ Àmọ̀rúfù torí ní àárọ̀ yìí bí mo ṣe jí tí mo wọrí Facebook orí ààrẹ Àmọ̀rúfù page ní Facebook gbé mi lọ direct ẹ lọ wo nǹkan tó ń gbé síbẹ̀ ẹ lọ kà á lórí ọ̀rọ̀ tó ń lọ lórí pé òyìnbó sọ pé òyìnbó sọ pé ní ọdún 90 gbọ́nràn gandan ṣé òyìnbó lásọ ìtàn wa fún wa ni ẹ jẹ́ ká lo ìlàkàyè lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ àwọn òyìnbó wọ́n ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí láti dàwárú ṣe bọ́nà ló ń ṣẹlẹ̀ ń sìn àbí kò máa ṣẹlẹ̀ wọ́n ti àṣìfù èèmù wọn láti ọdún gbọ́nràn gandan náà ti àṣìfù èèmù wọn ó dẹ̀ sì ń ṣẹlẹ̀ ń sìn tá a bá kíyèsí àwọn ọmọdọ́mọ wa wá sì wá bá gbọ́ nǹkan wọ̀nyí lẹ̀
tá a bá tètè paná ẹ̀ ń sìn ó dẹ̀ ṣe pàtàkì ká paná ẹ̀. ọ̀rọ̀ àwọn Fúlàní kì máa ń ṣe ojúbọ̀rọ̀, kì í ṣe Nàìjíríà nìkan o. ní ìjẹta ó ní arákùnrin kan tó ń ta àwọn Africa food stuff ní ẹ̀gbẹ́ ilé mi. mo lọ máa ń ra orógbó ní ọ̀dọ̀ ẹ̀ torí èmi nífẹ̀ẹ́ sí orógbó. bẹ́ẹ̀ ni èmi nífẹ̀ẹ́ sí orógbó púpọ̀. mo bá rí arákùnrin yìí, mo rí ó ti ti ṣọ́ọ̀bù ní olóhùn títì, mo rí pé ó ń wo nǹkan kan lórí fóònù. ó wá ní kí wá wò bí wọ́n ṣe ń pa àwọn èèyàn ní Mali. mo ní ó ń ṣẹlẹ̀ náà ní Mali. ó ní exactly like Nigeria, ó rí fáàsì yẹn. ó ní àwọn òyìn wọn ní wọ́n dàbí Boko Haram, ó ní wọ́n ní different group. mo ní group tí wọ́n máa lè tó ti Nigeria. mo ní wọ́n they are more than 20 group àwọn terrorists wọ̀nyí ní Nigeria. ẹ̀yin èèyàn mi, ó ní the killing in their place, ó ní bó ṣe ń pààyàn ní ìlú wọn ó lójú ti Nigeria lọ. mo ní ẹ̀ ó dà pé lè ògbọ́ròyìn rí, mi ṣá sọ̀rọ̀ mọ́. èmi wá wò pé so torí mo mọ̀ pé ó ń ṣẹlẹ̀ ní Gambia bẹ́ẹ̀. mo ti pàdé ọmọbìnrin Gambia kan tó ròyìn náà fún mi, mo wá lọ gọ́ọ̀gù ẹ̀, mo rí bó ṣe ń pààyàn. kì í ṣọ̀rọ̀ Nàìjíríà nìkan, àwọn pípù yìí agenda wọn ó ju wípé kí àwọn ọba wa kán máa bára wọn jà o. ẹ̀yin èèyàn mi, agenda àwọn Fúlàní ó ju pé gbogbo bí àwọn ọba wa bó nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, àti wípé mo sọ níjọ́ kìíní àná, ẹ má gbàgbé pé mo sọ ọ̀rọ̀ yìí, ẹ̀yin tẹ́ ń fọkàn bá wa lọ, ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì. mo sọ wípé àwa ò tí ì rí ibi tí ọba Akeem Owóadé ti jáde tó wá sọ̀rọ̀ sí Aláàfin, àmì tó ti wá sọ̀rọ̀ sí Ọ̀ọ̀ni. àti ì rí ibi tí Ọ̀ọ̀ni ti sọ̀rọ̀ tó ju ọ̀rọ̀ sí Aláàfin Ọ̀yọ́. àwọn èèyàn ló kàn ń gbélé síta, ó yẹ ká fi lákàyè gbé. Awíkóńkó lè jáde, ó lè sọ̀rọ̀, ó máa dá ọ̀rọ̀ padà sí ààrẹ Amoruf. wọ́n proof, àwọn méjèèjì proof, wọ́n mọ̀ tán, everybody ṣáà ń proof ara ẹ̀. ṣùgbọ́n àwa náà, àwọn ọlọ́gbọ́n, àwọn olóye, àwọn náà ń mú ọ̀rọ̀ jáde nínú àwọn ọ̀rọ̀ tó ń sọ pé ṣé ó yẹ kó rí bẹ́lẹ̀ ni. tẹ́ bá lọ wo 80% àbí 85% àwọn ọ̀rọ̀ tó ń lọ lórí ayélujára lórí èmi jù èmi òjò, ẹ rí pé Ilé-Ifẹ̀ làwọn èèyàn fì sí jù torí pé kò rújú. mi ò tí ì rí òpin tọ̀kan ní gbogbo ọjọ́ tí mo ti ń gbọ́ ìtàn tí ẹnìkan á sọ pé Ọ̀rànmíyàn kì í ṣe ọmọ Ilé-Ifẹ̀. mi ò gbọ́, ẹnu Amoruf ni mo ti gbọ́ yẹn. ẹ máa wò ó, ẹnu ààrẹ Amoruf ni mo ti gbọ́ yẹn pé Ọ̀rànmíyàn tó tẹ Ọ̀yọ́ dó, àdẹ̀gbà wípé Odùduwà gan wọ́n bí nílé-Ifẹ̀. Ọ̀rànmíyàn ó dẹ̀ jẹ́ ọmọ Odùduwà, ọ̀kan bí ló bí Ọ̀rànmíyàn dẹ̀ jẹ́ àbígbẹ̀yìn ọ̀kan bí. abẹ́rẹ́ nǹkan àwa dìde àwa sọ pé Ọ̀rànmíyàn kì í ṣe ọmọ Ilé-Ifẹ̀. ṣe rí pé à ń tẹsẹ̀ bọ́bi tí ò yẹ ká tẹsẹ̀. ẹ fi ìtàn sílẹ̀ fún àwọn òpìtàn, àwọn tí wọ́n gbé iṣẹ́, àwọn tó yẹ pé iṣẹ́ tó ń yàn láàyò nìyẹn. iṣẹ́ tó ń yàn láàyò, àwọn tí wọ́n ní ẹ̀rí lọ́wọ́. ààrẹ òpìtàn ti sọ̀rọ̀ náà láàárọ̀ tí mo wo díẹ̀ náà nínú àwọn ọ̀rọ̀ ẹ̀. ó sọ náà nínú àwọn ọ̀rọ̀ tí mò ń sọ ẹ̀ pé kẹ́yìn kan máa pa ìtàn kó máa sọ pé Ọ̀rànmíyàn kì í ṣe ọmọ Ilé-Ifẹ̀. ó mú díẹ̀ nínú ọ̀rọ̀ yìí, ó mú díẹ̀ náà nínú àwọn, torí Aláàfin lọ sí Ìṣẹ́yìn, òun ni fọ́nrán kékeré tí mo mú díẹ̀ lára tí mo mú wá fún yín, torí àwọn tó ṣe rẹ́kọ́ọ̀dì yẹn pú ọ̀gan, kò tiẹ̀, ó yẹ kó gùn ju èlé wọn bá tí mo mú wá yẹn lọ. ó pú ọ̀ níbi tèmi tìrì mi wọ̀n bí there's another one again tẹ́yàn lè gbé síta. so ẹ jẹ́ kí gbogbo kíní kó lọlẹ̀, a fi Ọlọ́run bẹ gbogbo wa pápátá, àti èmi náà tí mò ń sọ̀rọ̀. mo rí kọ́mẹ̀ntì àwọn èèyàn torí inú fídíò tí mo ṣe lánàá, gbogbo mo ṣe ń pàrọwà tí àwọn èèyàn kan tó ń sọ pé thank you, tó ń appreciate mi. ibẹ̀ náà ni mo ti rí àwọn tó ń bú mi, bó ṣe máa rí náà nìyẹn. èébú yẹn ò lè tún nǹkan lára mi, bẹ́ẹ̀ ni kò lè tún nǹkan lára mi. but ẹ̀yin á sọ bí ọ̀rọ̀ ṣe rí gẹ́lẹ́, bí ọ̀rọ̀ ṣe rí náà ṣe sọ. bí ọba Akeem Owóadé ṣe jáde ń stars tó wá sọ̀rọ̀ tó dá orúkọ Ọọ̀ni of Ifẹ̀ pé láàrin wọn pé kò sí ìjà, nǹkan kan tá à ń fẹ́ lélẹ̀ kí rẹ̀ pọ̀ wà láàrin wọn. kí la fẹ́ máa gbà ń bẹ̀ tí Fúlàní ti fẹ́ gbalẹ̀ wa tán ní ẹ jẹ́ ká lo sense wọn náà. ṣé a ti fẹ́ máa gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ láyé ọdún ìtàn máa. there is one thing tí a ní láti mọ̀, history always repeat itself. history always repeat himself. ẹ rí àwọn nǹkan míì tó ti exactly the year, ó lè jẹ́ exactly 100 year nǹkan tó ti ṣẹlẹ̀ á dẹ̀ bẹ̀rẹ̀ sí ń ṣẹlẹ̀. òun nìkan tó ń ṣẹlẹ̀ ń sìn, gbogbo nǹkan wọ̀nyí ti ṣẹlẹ̀ rí o.
gbogbo nǹkan tẹ́ ń wo ti ṣẹlẹ̀ rí o àwa là á tètè mọ bí a ti handle ẹ̀ we will know how to handle it kó má lọ dá nǹkan míì mọ́ wa lọ́wọ́ wọ́n gba Ìlọrin mọ́ wa lọ́wọ́ it's a big shame àwọn ọmọ Yíbò fi wá ń ṣe yẹ̀yẹ́ ó ní ọmọbìnrin Yíbò kan tó pupa bẹ́ẹ̀ tó wà very beautiful lady tọrọ dá lẹ́nu ẹ̀ dáadáa ó mọ ìtàn wa nílẹ̀ Yorùbá ẹ má yẹ kí parọ́ tàn kò lè ṣe kó má rí fáàsì Ìlọrin ó ní wọ́n gba Ìlọrin mọ́ wa lọ́wọ́ mọ̀ pé ilẹ̀ Yorùbá ni ká máa dárúkọ Àfọ̀njá máa dárúkọ Álímì ó mọ̀ ìtàn yẹn wọ́n mọ̀ pé ilẹ̀ Yorùbá it's a big shame to all of us nílẹ̀ kóòtù òjíire it's a very big shame pé Fúlàní àtọ̀húnrìnwá ó gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ wọ́n jẹ gàba lé wa lórí ní orí ilẹ̀ wa wọ́n ti sọ àwọn ìlú wa dé ahoro wọ́n ti lé àwọn èèyàn wa kúrò ní Ìgbómìnà land wọ́n ti lé wọn kúrò nílé kò sẹ́ni tó lè gbélé àtọba ọba gbé adé wọ́n ṣàfihàn fi sílẹ̀ àárín nǹkan tó yẹ ká parapọ̀ olóyè Ìgbòho ready to face them ẹni ọmọ tó ready láti face àwọn kọ̀nọ̀rọ̀wọ̀ sí wọ̀nyí àwọn nǹkan tí mo rò pé ó yẹ ká ṣe nìyẹn olóyè Ìgbòho ti wá visit gbogbo yín ó ti wá fẹnu gbolẹ̀ níwájú yín by now àti rí nǹkankan o à ń ka ọjọ́ o àti gbọ́n kankan o olóyè Ìgbòho ti wá fẹnu gbolẹ̀ ó ti lọ sọ́dọ̀ Ọ̀wọ́ adé ọba Ọ̀wọ́ adé kábíyèsí Aláàfin ó ti lọ bẹ̀ ó ti lọ sọ́dọ̀ Olúgbọ́n àti rí nǹkankan by now the second third day 5 days ó yẹ ká ti gbọ́ nǹkankan lórí ẹ̀ olóyè is ready to face these people àwọn people ò lè wá máa jẹ gàba lé wa lórí ilẹ̀ wa ká máa rí nǹkankan ṣe sí kó jẹ́ pé àwa tó yẹ ká máa bẹ àwọn bàbá wọ̀nyí la wá bẹ̀rẹ̀ sí ń ju ọ̀rọ̀ sí orí ara wa la ń post àwọn rubbish àwọn nǹkan tí òyìnbó sọ ní ọdún gbọ̀nrọ̀gọ̀dọ̀ òyìnbó sọ pé ẹ jẹ́ ká lo sense wa ẹ mẹ́ tábà ní ká máa sọ ìtàn ẹ mọ̀ pé in fact àkóbá tí àwọn Ọ̀yọ́ ṣe kì í ṣe díẹ̀ ṣùgbọ́n ẹ yẹ ká gbé gbogbo nǹkan wọ̀nyí kúrò àbí àwọn ló ń tà wá sóko ẹrú gbogbo ẹ̀ òṣù gbogbo ìgbà tó ń ṣòwò oko ẹrú àwọn mélòó ni lẹ gbọ́ pé wọ́n tà sóko ẹrú nílé Ifẹ̀ àwọn mélòó lóòótọ́ Aláàfin ló gbalẹ̀ àwọn ló gbalẹ̀ fún wa torí àgbọ́bi tí Ọ̀yọ́ ti lọ kó Ifẹ̀ tó ti lọ kógun jabi kọ̀ọ̀kan tí wọ́n kílè mú bẹ̀ kò sí Ọ̀yọ́ ni Ọ̀yọ́ ló gbalẹ̀ lọ gbọ̀nrọ̀gọ̀dọ̀ ọ̀ràn míyàn gbalẹ̀ o wọ́n gbalẹ̀ lọ wọ́n jẹ gàba lórí àwọn èèyàn lọ wọ́n kẹ́rù wọ́n jẹ́ kí orúkọ ilẹ̀ ó tó fẹ́ wọ́n jẹ́ kó orúkọ ìwà kó lọ òkè lóòótọ́ ni ṣùgbọ́n ibi ibẹ̀ yẹn náà lẹ ti jáde ẹ má jẹ́ ká fẹ́ lójú jù báyìí lọ ẹ̀yin ènìyàn wa ìtàn pọ̀ ńlẹ̀ wọ́n dẹ̀ ti sọ pé ìtàn wí wọn ju irin lọ ẹ jẹ́ ká fi ọpọlọ gbé ìtàn tó bá sọ fún wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba wa ní ò mọ ìtàn gẹ́gẹ́ bí Ààrẹ Òpìtàn ṣe máa ń sọ a ní 99% ọba ò mọ ìtàn kò sí rán bẹ́ẹ̀ kò ṣe pé bí èèyàn jọba ó máa mọ̀ tàn no nígbà tó jọba ni wọn náà wá lọ wá ìtàn wá lọ bá àwọn tó ń mọ̀ tàn kán pa ìtàn fún ẹ ikú bàbá yèyé mọ ìtàn yes ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ní ò mọ̀ tàn kì í ṣe pé bẹ́ẹ̀ wọ́n fi bú wọn irọ́ o èèyàn bíi tiwọn náà bíi tèmi náà ni wọ́n jẹ́ bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yin ènìyàn wa mo kí wa lógúnlógún mo kí wa lọ́gbọ̀nlọ́gbọ̀n a nílùú jù báyìí lọ èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín náà ni Akalamago TV ẹyẹ méjì kì í jàṣà ẹ jẹ́ ká lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ire o ire ni ojú owó ń rí.